Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni àbírọ́ ni? Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ìbéèrè rèé lẹ́nu gbogbo èèyàn tí wọ́n ń béèrè wípé ó sì jẹ́ bẹ́ẹ̀, ṣé bá a rò wípé ohun tó ti kúregbé ó ti kúregbè? Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni Àgídìgbo rédíò station ló di títì pa? Ṣé lóòótọ́ la gba láńsẹ̀nsì lọ́wọ́ Oríyọmí Hamzat? Ẹ farabalẹ̀, ẹ máa bọ̀, ẹ wá gbọ́dí ọ̀rọ̀. Kí wá láǹfààní àbí pé kí ni ọ̀rọ̀ àmọ̀ràn táwọn èèyàn fún Oríyọmí Hamzat? Àásọ ní mẹ́ran kẹran kíkan ó lù kan pa ni àbí kọ́kàn kan pa. Ọmọ Yorùbá, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá wo fídíò tí mo gbé wá bá yín yìí lórí ọ̀rọ̀ Tani o Oríyọmí Hamzat àti olórí Naomi, aya ti kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àrólé Oòduà. Àṣónídìí tí ọ̀rọ̀ yìí fi wọ́ wá, àṣónídìí tó fi di wípé à ń ti ilé iṣẹ́ rédíò, à ń gba láńsẹ̀nsì lọ́wọ́ èèyàn, léyìí tó mú kí Oríyọmí Hamzat látàrí pé à ń fúnni lóúnjẹ ohun tí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ẹ máa gbọ́ wínníwínní nínú fídíò tí mò ń gbé bọ̀ wá bá yín yìí látẹnu bàbá yìí, tí wọ́n tú àṣírí oríṣiríṣi bó ṣe ṣẹlẹ̀, bó ṣe rí, débi tó fi dé ìpele pé ọwọ́ àdìbì tí Oríyọmí Hamzat dẹni tí ń ṣe ọdún kírísímàsì New Year lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú olórí Naomi àti principal. Ta lológun, ta là ń wá gangan láàrin àwọn méjèèjì? Ẹ wá wo gbogbo ẹ̀ nínú fídíò yìí. Ta ni páńpẹ́ wà ńlẹ̀ tá a dẹ́lẹ̀ fún, ìyẹn ni tí wọ́n dẹ́lẹ̀ fún láàrin Oríyọmí Hamzat àti olórí Naomi? Ẹ farabalẹ̀, ó ń bẹ nínú fídíò yìí. Àtàwọn tó bí wọn tọmọ wọn ṣaláìsí tó ṣàgbákò irú nǹkan búburú yìí, gbogbo ẹ̀ ló ń bẹ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Tẹ́ fi mọ̀ wípé gẹ́gẹ́ bí olórin kan tó ní rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore, ẹ rọra ṣe o. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ipò wo ni Àgídìgbo rédíò station wà? Kí ni ètò? Tí wọ́n bá lọ ilé ẹjọ́ tán padà dé, kí ló wà ńlẹ̀? Ọ̀nà àbáyọdà, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí fídíò yìí. Ẹ má jẹ́ n gbà yín lásìkò. Ẹ jọ̀ọ́, bó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, bá wa subscribe sí channel yìí, ẹ bá wa pín, ẹ like ẹ comment, ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ wá farabalẹ̀ gbọ́. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́, ẹ máa comment ẹ̀. A máa fẹ́ kẹ́nikẹ́ni ó búyàn o. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbìyànjú àti búyàn lórí comment, a máa búlọ̀ọ̀kù yín. Nílò ẹgbà yẹn lámọ̀ràn lánìkọ́ ẹ sọ, àní ẹ bújọba o. A sì ní kẹ́ ẹ bú ẹnikẹ́ni lábẹ́ àsíá bó ti wù kó rí. Lábẹ́ àkòrí bó ti wù kó rí, ẹ gbọ́dọ̀ búyàn kan. Ẹni bá ti búyàn nínú ìkànnì wa yìí, a ti gbìyànjú pé a máa búlọ̀ọ̀kù gbé èèyàn bẹ́ẹ̀ ni. A fẹ́rù yín lórí ìkànnì yìí. Ẹ fún wa lámọ̀ràn, ẹ gbà wọn tó bá yẹ kẹ́ ẹ gbà lámọ̀ràn. Kò nílò pé à ń búyàn. Ọ̀yá, ẹ jẹ́ n sáré fohùn sí fídíò yìí nínú ilé. Kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ comment, ẹ like, ẹ subscribe sí channel yìí. Ẹ gbọ́ nǹkan tí wòlíì yìí sọ. Wòlíì Prophet Taiwo Ṣólóyè. Ẹ wà láǹfààní àti máa pẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá pé kí wọ́n gbàdúrà fún yín àbí kí wọ́n sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé yín. Tí bàbá yóò sì máa sọ àwọn àsọtẹ́lẹ̀ pẹ̀lú àwọn àṣẹ ọ̀rọ̀ wípé ṣe báyìí, torí pé bàbá àṣẹ, bàbá orí òkè àṣẹ àti agbára ni bàbá yìí. Wọ́n sì ní àṣẹ ọ̀rọ̀ lẹ́nu pẹ̀lú ìjìnlẹ̀ láti ọ̀dọ̀ Olódùmarè. Ó ń bẹ lọ́dọ̀ bàbá òbítíbitì ẹ̀. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́pọ̀ kejì. Ẹ pè wọ́n, kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ sọ pé báyìí ni nǹkan tèmi ń bá fà á, nǹkan báyìí mo fẹ́. Tó sì dá mi lójú pé Ọlọ́run Prophet Taiwo Ṣólóyè kì í já àyàn kulẹ̀, aláṣepèsè ni yóò ṣe pé. Ọ̀yá, ẹ nìṣó níbẹ̀. Ẹ fohùn sí fídíò yìí sínú ilé fáwọn èèyàn wa kí wọ́n gbọ́ kí nìdí
tá a fi di àti àgídìpò tá a sì gba láńsẹ̀sì òun rèé o. bàbá ẹ kú dédé àsìkò yìí. mo gbàdúrà fún gbogbo ẹni tó lè rí àmì ṣe. gbọ́ gbólóhùn àṣẹ kan tá a rán mi sí ọ. oore tí wàá ṣe tí ó sọ ẹ́ dẹni ẹ̀wọ̀n lórúkọ Jésù kò ní yáwájú ẹ̀. àmín. bàbá Oríyọmí Hamzat, Olúwa ní kí n sọ fún yín pé ẹ má dáwọ́ oore ṣíṣe dúró. ẹ má dáwọ́ oore ṣíṣe dúró. ẹ má dáwọ́ oore ṣíṣe dúró. ṣùgbọ́n ẹ gba ìkíyèsára. bẹ́ẹ̀ ni sà, ẹ gba ìkíyèsára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oore tẹ́ ẹ̀ ń ṣe lóore tó dáa, ṣùgbọ́n àwọn agbára kan wà tí wọ́n ń ṣọ́ yín tí wọ́n dẹ̀ ń dọdẹ yín. ìdí nìyí tẹ́ fi gbọ́dọ̀ gba ìkíyèsára. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tó lágbára ni. wọ́n máa ń pè nǹkan kan ní ogun ìfọwọ́sowọ́pọ̀ sà. ìtura ṣẹlẹ̀ ní December 18. ogun ìfọwọ́sowọ́pọ̀. lọ́nà wo? ìdí ni pé olórí Naomi ó ní láti gbọ́dọ̀ ṣe àtúnṣe lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀. èkejì ní ti pé Oríyọmí Hamzat ó ní láti gba ìkíyèsára fáwọn tó ń wá ìṣubú ẹ̀. ẹ̀kẹta ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ fẹ́ fún lóúnjẹ wọ́n ní àwọn agbára òkùnkùn tó fi wọ́n sínú ìdè àìríjẹ àìrímu tẹ́yìn sì fẹ́ tú wọ́n lẹ̀ o. ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ ni wípé ìjọba ìlú tẹ́ ẹ wà tàbí ìlú tẹ́ ẹ bá ti fẹ́ ṣe nǹkan àwọn náà máa dúró wípé ẹja máa wo ibi tí wọ́n á bá já o. tó bá ṣe wípé àwa la mọ̀ ọ́ ṣe àwọn náà mọ̀ ọ́ ṣe. àwọn ọ̀nà Ọlọ́run kò wá di ogun mẹ́rin báyìí. ó dà bẹ́ẹ̀ ó pé. ṣùgbọ́n Olúwa dìídì rán mi sí yín kí n bẹ̀rẹ̀ látòrí Oríyọmí Hamzat. ìdí ni pé Oríyọmí Hamzat jẹ́ ẹni tí mo mọ̀ dáadáa níwọ̀nba béèyàn ṣe lè mọ̀ yàn. nítorí pé tí èmi àti Oríyọmí Hamzat tá a bá jọ ríra báyìí wọ́n ní ẹni tí mo mọ̀ dáadáa ní ẹni. nítorí pé tá a bá ní káwò àtijọ́ ní àwọn àjọṣepọ̀ rí bí ọdún tó ti pẹ́ tí mo sì mọ irú èèyàn àti irú ẹ̀yà tí Ọlọ́run dá wọn. ṣùgbọ́n àwọn nǹkan kan wà sà bàbá ẹ lọ ṣọ́ra, gbogbo oore kọ́ lẹ máa ṣe. ìyẹn náà sọ pé sọ̀rọ̀ àṣẹ sọ̀rọ̀ àṣẹ. bẹ́ẹ̀ ni o, anybody tó bá fẹ́ ṣoore gbogbo oore kọ́ lẹ máa ṣe o. ogun yóò kò bá má kan Oríyọmí. ìdí ni wípé tó o bá ti jẹ́ pé o fẹ́ máa ṣe bí Jésù o ò lè dàbí Jésù. bẹ́ẹ̀ tó o bá máa ṣe bí àwọn ànábì o ò lè ṣe bí ànábì. it's impossible. kò possible torí pé inú ayé tá a wà yìí, Nàìjíríà tá a wà yìí, ilẹ̀ Yorùbá tá a wà yìí, ó kún fún àwọn agbára tó le díẹ̀. ǹjẹ́ jẹ́ mọ̀ pé oore yìí tó di bí kò bá ti rí Oríyọmí kọjá. ìdí ni wípé nínú àgbàlá àgídìgbò níléeṣẹ́ Oríyọmí Hamzat wọ́n ṣe Christmas party carol carnival níbẹ̀. ní àsìkò kan náà ló fi àwọn ọmọ sílẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó ń sọ pé ó fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan mójútó tiẹ̀ láì ṣe Jésù. èyí tó jẹ́ ti Oríyọmí Hamzat àwọn àṣírí kan wà torí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye pọ̀ tí àwọn èèyàn sọ kò mọ bá ṣe ń mánéjì nǹkan, wọn mọ bá ṣe ń ṣètò, wọn mọ bá ṣe ń kóyàn jọ. ẹjọ́ ọ̀sà nínú ẹni tó mọ̀yàn kó jọ tá a bá sọ̀rọ̀ nípa èrò Oríyọmí Hamzat máa fún ní 90%. bẹ́ẹ̀ ni sà, torí mo ti sọ pé ẹni tí mo súnmọ́ tí mo mọ̀ dáadáa ni. ẹ jẹ́ fi nídìí àti àpẹẹrẹ. àwọn ọmọ mi mo fẹ́ràn wípé ọ̀dọ̀ ẹni tí mo mọ̀, iléeṣẹ́ rédíò tí mo mọ̀ láti máa láìkí láti lọ wo Father Christmas. mo dẹ̀ fẹ́ràn àti mójútó ọmọ fúnra mi dáadáa. ààyè iṣẹ́ ìrànṣẹ́ ọ̀tọ̀, ààyè ìtọ́jú ilé ọ̀tọ̀. ní ọdún tó kọjá níbi tí Oríyọmí Hamzat ti ń ṣe Christmas carnival
wọ́n ní kí gbogbo èèyàn wá lásìkò kan náà tó bá ti ráàyè wá wo Father Christmas ẹ̀kọ́ mọ́ wá kí wọ́n wo Father Christmas. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lọ́dún tó kọjá, irú bẹ̀ ní stampede ò bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ torí èrò pọ̀ ń bẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́sà tó jẹ́ wípé èmi gan kò wà conducive láti mú ọmọ mi dúró pẹ́ títí. Ṣùgbọ́n nígbà tí wọ́n parí ní December 25th lódà ìpọ́n máa ń parí ọ̀bí 24, ṣùgbọ́n nígbà tó parí Oríyọmí Hamzat dìídì ṣe àkànṣe ètò kan láti bèèrè à ń pè ní evaluation, láti bèèrè lọ́wọ́ gbogbo aráàlú wípé Christmas carnival tá a ṣe ní ọdún 2023 kí ni kọ́mẹ̀ntì yín lórí ẹ̀, tí gbogbo àwọn èèyàn sì sọ bíbẹ̀ ò ṣe wà conducive. Ǹjẹ́ jẹ́ ò pé 2024 tí ìjàmbá ṣẹlẹ̀ nípa ilé mójútó àwọn ọmọ tán tẹra wọn pa tó ṣẹlẹ̀, ǹjẹ́ jẹ́ ò pé ọdún yẹn ni Oríyọmí Hamzat rí ogun àìní conducive ṣẹ lọ́dọ̀ wọn nínú ọgbà tí wọn. Nítorí pé ìgbà tá fẹ́ lọ wo Christmas carnival, àwọn Christmas Father Christmas ti ọdún 2024 yìí, ìgbà tí mo mú ọmọdé bẹ̀ wọ́n ní láti sọ fún wa pé èní tẹ́ wá tíkẹ́ẹ̀tì lẹ́gbà ní lè wo Father Christmas lónìí o, nítorí pé a ti ṣẹ̀dú iye ọmọ tó lè dúró sínú ọgbà lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́parí. Eléyìí tó jẹ́ pé wọ́n ní kò gbọdọ̀ kọjá yẹ níyẹn, ẹjọ́ sà ọjọ́ tó fún mi bí ọjọ́ 5 ni màá tó lè wo àwọn ọmọ mi ò tó lè wo Father Christmas. Sà èmi wá níjọ́ ẹ bọ́ sọ́jọ́ program Wednesday tá máa ṣe program ní orí òkè wa, mo ní láti sọ fún ọ pé ṣá lè mújọ́ Tuesday mi, Tuesday mo lọ ra tíkẹ́ẹ̀tì, ọ̀sẹ̀ tó tẹ̀lé ó túmọ̀ sí ọjọ́ keje sọ́jọ́ kẹjọ la tó ráàyè mú ọmọ Father Christmas. Eléyìí tó já sí pé Oríyọmí Hamzat rí ogun inú ọgbà wọn ṣẹ́, ṣùgbọ́n nítorí àìlémójú kúrò pé mo sáà gbọdọ̀ ṣàmójútó gbogbo nǹkan, òun ló jẹ́ kí wọ́n rí ìṣubú tán rí. Ìyẹn fún Oríyọmí Hamzat. Eléyìí tó jẹ́ ti olórí Naomi, ìyá nílẹ̀ Yorùbá wọ́n máa sọ̀rọ̀ kankan, wọ́n ní mítíntín nílé tí àwọ̀ gbẹ̀gìrì tí ojú bá kúrò ń bẹ̀sà ọkàn ò lè kúrò ń bẹ̀ o. Èmi ò fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ dàbí pé mo dá yín lẹ́jọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá a gbọ́ tó dẹ̀ jáde nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n jó yé wa wípé àsìkò tẹ́ ẹ fi ààfin lẹ̀ ẹ hùwà ìtàbùkù sí ọba aládé, eléyìí tí ò dẹ̀ bójú mu, pàápàá jùlọ pẹ̀lú ìfàmì òróró yàn wòlíì tẹ́ gbé sórí, tí Bíbélì sì fi kọ́ wa wípé Ọlọ́run ló máa ń yan ọba, tí Bíbélì sì fi kọ́ wa wípé ká bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Ẹ lọ ṣàtúnṣe ibẹ̀ yẹn, tí mo sì mọ̀ pé ẹ̀yin náà lérò ọkàn yín ẹ ti máa wò ẹ ti máa rí gẹ́gẹ́ bí i pé àwọn nǹkan tí ò dáa ni. Ẹ lọ ṣàtúnṣe o, ẹ lọ ṣàtúnṣe o. Bákan náà sà, gbogbo ẹni tí ó bá máa ṣoore tí ó máa ràn yàn lọ́wọ́, ẹ má bínú màá tó fẹ́ sáré ya ọ̀dọ̀ Àgbàlá Gabriel, nítorí pé ọ̀rọ̀ yìí náà fẹ́ papọ̀ díẹ̀. Tá a bá dẹ̀ tún sọ̀rọ̀ Àgbàlá Gabriel, èmi yìí súnmọ́ Àgbàlá Gabriel gan gidi sà, tó lọ́lọ́run fún mi lóore ọ̀fẹ́ díẹ̀ nílùú Ìbàdàn tí mo wà yìí. Ẹ rí pé nígbà tí ọ̀rọ̀ tó jọmọ́rù nǹkan báyìí ṣùgbọ́n kò tún jọmọ tán, ẹni tó ń ṣe lóore tó fẹ́ dìbì náà tí wọn náà. Ìdí nì tó fi jẹ́ pé ẹjọ́ ẹjá máa wá ojú Olúwa, ẹ má jà kàn máa ṣe níṣe wípé nǹkan yìí yọ sí mi lọ́wọ́ mo fẹ́ ṣe mo dẹ̀ fẹ́ ṣe náà ni. Èèyàn lè jẹ́ wòlíì, wòlíì náà nílò wòlíì, èèyàn lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, èèyàn náà Bíbélì sọ wípé irin máa ń pọ́n irin, iron sharpen iron. So
àwọn wòlíì kan wà fún ọ lórí ọ̀fẹ́ bí ó ti jẹ́ pé àfún gbogbo èèyàn lórí ọ̀fẹ́ kí wòlíì máa gbàdúrà fún wòlíì gbogbo èèyàn kọ́lá fún lórí ọ̀fẹ́ ṣùgbọ́n àwọn kan wà kódà ó lè jẹ́ ọmọ abẹ́ èèyàn kéèyàn fún níṣẹ́ ìṣe pé lágbájá evangelist lágbájá prophet lágbájá a ní nǹkan báyìí tá a fẹ́ ṣe ẹ lọ́wọ́ ojú olúwa bóyá orí òkè ọjọ́ mẹ́ta lẹ́lọ tàbí nǹkan báyìí tàbí bóyá o ní ẹnìkan tó trust níta tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ẹ já máa fi síwájú olúwa bákan náà eléyìí tó sì wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ já gbàdúrà kan lè tètè bọ́ mbẹ́ o torí kò ì tán o kò tí ì tán o nínú àwọn ìròyìn tí mo gbọ́ lórí ayélujára ni o ó jẹ́ kó yé mi pé wọ́n ní àwọn ẹ̀sùn kan tún wà tán tún padà gbédìje lọ́jọ́ tán tún fi wọ́n lẹ̀ wọ́n náà ṣe establish àwọn kéèsì yẹn so ìbá dára tí a bá lè túbọ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìbá dára tí àwọn náà bá lè tètè wá ọ̀nà àtúnṣe láti wá ojú rere Ọlọ́run sí kí àwọn ẹrù ìgbèkùn kọ́lọ́run lè tètè gbé kúrò lórí wọn mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù ìgbèkùn ogun Ọlọ́run máa yí kúrò lórí wọn bákan náà ìgbàkígbà tá bá fẹ́ ṣe ohunkóhun nítorí lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní ibi tán lò kò tóbi tó ibi tán lò tóbi kìí ṣe pé kò tóbi torí pé gbogbo yìí ibi nǹkan tá à ń sọ yìí mi lè ṣe má gba ibi ibẹ̀ kọjá láàrin ọ̀sẹ̀ kan ibi tí mo mọ̀ dáadáa ni mi lè ṣe má gba ibẹ̀ kọjá láàrin ọ̀sẹ̀ kan ṣùgbọ́n ẹja máa gbàdúrà pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó sọ wá dá láìmọ̀ ṣe kọ́lọ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí òkìtì àkọ́ta àbí òkìtì tí wọ́n ta kìí ṣàkọ́ta olórí Naomi kìí ṣe ẹ̀kíní tí ó máa ṣe fáwọn ọmọ wẹ́wẹ́ bó tẹ̀ yẹ pé wọ́n ti ṣe 5,000 2,000 ní mo gbọ́pọ́n náà ṣe rí tó pọ̀ jù ṣùgbọ́n wọ́n wò níwò pé ọmọ pọ̀ ń bàdàn ju ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni sà nǹkan tó ti yàtọ̀ ebi tó ti pọ̀ ń lù yes ebi tó ti pọ̀ ń lù so nítorí náà ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jẹ́ kí a máa ṣe àmójútó bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ lórí ohun gbogbo tí a bá ń ṣe ká dẹ̀ máa fi àdúà síwájú ohun gbogbo ká máa fi àdúà ká dẹ̀ máa rìnrìn àjò wa bó ti tọ́ lóòótọ́ èmi rí fídíò níbi tí wọ́n ti lọ bá commissioner women wings ṣùgbọ́n síbẹ̀ náà àwọn ibìkan wà tó yẹ pé bóyá yẹ kán dé tí wọn ò dé ṣùgbọ́n tó lúwa sọ fẹ́mi ní pé kí wọ́n gbàdúà kí àjàgà yìí kó lè kúrò lórí wọn pátápátá kí àjàgà yìí kọ́lọ́run lè sọ́ di fúfúyẹ́ kó má bàa padà affect ìrìn àjò àyẹ̀wò wọn lórúkọ Jésù Ọlọ́run máa tú wọn sílẹ̀ wọ́n dẹ̀ ra àánú gbà àánú afọ̀hún gbogbo ẹ̀yin ènìyàn mo rọ̀ yín ẹ já máa gbàdúà àdúà ló lè múyàn bọ́ kúrò lọ́wọ́ ogun àdúà ló lè túyàn sílẹ̀ kúrò lọ́wọ́ ìgbèkùn ọwọ́ ìdè ọ̀tá nítorí náà jájọ wọ́ ojú Olúwa kí làwọn àṣírí ogun tó ń jà yìí ẹnìkan sọ pé ogun àìlọ́kọ lógun tòun Ọlọ́run lè ṣe ẹnìkan sọ pé tàìláyà ni Ọlọ́run lè ṣe ẹnìkan sọ pé òun ti ń wo ojú Olúwa fún ọmọ Ọlọ́run lè ṣe àìmọye tọ́lọ́run ṣe lórí òkè yìí ẹnìkan sọ pé òun tiẹ̀ ti ń wáṣẹ́ fún ọjọ́ pípẹ́ Ọlọ́run lè ṣe ẹnìkan sọ pé òun lálàkàlà òun jẹun lójú oorun òun ní ìbálòpọ̀ òun lẹ́gbẹ̀ẹ́ ọ̀run òun lọ́kọ ayé oríṣiríṣi tó lè jẹ́ ogun tó lè máa là kọjá ẹjẹ́ àjọ gbàdúrà ẹjẹ́ àjọ wo ojú Olúwa Ọlọ́run ló ní ọ̀nà àbáyọ lọ́dọ̀ ẹjẹ́ àjọ wá ọ̀nà àbáyọ sí orísun ogun tó ń jà yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun ni +234 7025475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427 bẹ́ẹ̀ bá ti ń pè mí lórúkọ Jésù ẹ máa rí ìyanu Jésù Olúwa wa àmín. tó ọ̀rọ̀ lẹ́tún ti gbọ́ yìí látẹnu bàbá wa lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat àti olórí Naomi tí ẹjọ́ wọn fi dùgbẹ̀dùgbẹ̀ bàbá ti sọ ọ̀rọ̀ ọ̀nà àbáyọ àti àmọ̀ràn fún gbogbo ènìyàn pàápàá jùlọ àwọn tí ọ̀rọ̀ kàn títí ìgbà míì á tún máa bá wọn pàdé lórí ìkànnì yìí nígbàkigbà ìyẹn ni Prophet Taiwo Ṣólóyè ẹ ṣé o 10:30 sí wa ó dàbọ̀.